lẹ́nu bíi tẹjọ náà ló kọ mi Àjàwárò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ mo tún ké mo yìn mo lò ń lọ́gọ̀ ẹnu bíkíbi tẹ̀ ti láǹfààní láti máa gbóhùn mi lórí ìkànnì yìí Ẹwà Èdè Yorùbá TV níbi tá a ti ń ka àyọkà olóyin Ẹwà Èdè Yorùbá TV ìwé tá a ń kà lọ́wọ́ òun náà ni òfò ẹ̀mí ò ní wọlé wa òfò ẹ̀mí ò ní ṣe wá kò ní ṣe àwọn tó súnmọ́ wa lágbára Ọlọ́run orí kejì mo ti ṣèlérí pàtì tẹ̀ síwájú àkọlé tí mo ní wẹ́ńbẹ̀ ajá tí yóò sọnù ẹwà nǹkan fìdílé kẹjá jọgbádùn òwe ṣe gbàgbé àrọwà àti ẹ̀bẹ̀ tí mo fi síwájú yín pé ìgbàkigbà tí bá ti ń bá polówó ọjà pàdé lórí ìkànnì yìí àti àwọn ìkànnì Awíkonko tó kù kó lè jẹ́ gbà fún múrílé tí ti gbà fún gbàdà lóko kó lè jẹ́ kóríyá kó lè jẹ́ kùsẹ́ tí mo rì sẹ́ yá òun náà ni pé bẹ́ẹ̀ bá ti ń fòkó lórí ẹ̀kún ní jàǹfààní lónìí lọ́la àbí lọ́jọ́ iwájú ẹ ṣé fún ìfaradà yín ajá tí yóò sọnù orí kejì bàbá Àjàgbé ẹ jẹ́ lọ ṣọ́ra fún ọ̀rọ̀ òṣèlú tẹ̀ ń ṣe sẹ́yìn náà kókó mọ̀ wípé ọ̀rọ̀ àwọn olóṣèlú ìlú Ìrètí Ayọ̀ kì í bímọ rí bí ò bá bí panipani a máa run ni ìyá Àjàgbé mo fẹ́ kó yí ọ pé ojú àwọn èèyàn ti lajú tí àtẹ̀yìnwá lọ ní èrò wa o kò sẹ́ni tó lè gbé àdá sí ẹnikẹ́ni ṣé tiẹ̀ kí n ṣe tèmi lọ̀rọ̀ òṣèlú dà báyìí bẹ́ẹ̀ yẹ bá ṣe fò láṣẹ sọ̀kò rẹ̀ yín náà dẹ̀ mọ̀ wípé bí kàkan bá wọnú epo yóò kó bá àwọn ìka tó kù bó bá sẹ̀yìn nìkan lẹ́ ó dojúkọ ìṣòro ibẹ̀ tó bá délẹ̀ tán ìbá dára o lára ìgbà tí Ògúntáyọ̀ ti kú láti ìgbà tí Ògúntáyọ̀ ti kú ni Adéníkè ti fa ojú Gbàdàmọ́sí mọ́ra kì í ṣe ẹ̀bi Adéníkè rárá bí ó tilẹ̀ jẹ́ pé Adébáyọ̀ tí ó jẹ́ àbúrò Ògúntáyọ̀ pinnu láti so olópó síbẹ̀ Adéníkè ò gbà láti ṣe opó rẹ̀ àgbàrá káká ni Adébáyọ̀ fi ń jẹun ẹ̀mẹ́ta lójoojúmọ́ àbí ta ni yóò ràn lọ́wọ́ láti gbé ẹrù ènìyàn méjì tí ó di ti ẹnìkan ntọ́ gbà á lọ́jọ́ ntí ó gbà á lọ́kàn jùlọ ni ẹ̀kọ́ Àrẹ̀mú tó fẹ́ forí sánpọ̀n láàrin ọdún 6 tí Gbàdàmọ́sí ti ń gbẹ̀bùrú lọ sí ọ̀dọ̀ Adéníkè ni Olódùmarè ti fi ọmọ méjì tá a lọ́rẹ ẹni bímọ fúnni ti kú lálẹ́ ẹ̀rìn Gbàdàmọ́sí tẹ́wọ́ gba Àrẹ̀mú ó sì tọ́ ọ jáde ní ilé ìwé olùkọ́ onípò kejì Àrẹ̀mú gbayè láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ìwé tó mọ̀ ti sọ́ di ọ̀làjú láàrin wọn láti ìgbà tí Àjàgbé ti di ọmọ ọdún 6 ló ti jù sílé ìwé ó ṣe ìpinnu pé òun ọ̀tọ̀ dé ilé ìwé gíga yunifásitì kí àwọn ènìyàn lè túbọ̀ mọ òun láàrin ìlú kí wọ́n sì mọ̀ gbọ́lá fún òun ó darapọ̀ mọ́ ẹgbẹ́ ẹlẹ́yẹ ó dá lójú pé bí ọ̀bá gbà lérò tẹ́lẹ̀ bí ọ̀bá gbà lérò tẹ̀sẹ̀ tí kóòkù ẹgbẹ́ ẹlẹ́yẹ ni yóò wọlé ìbò Àrẹ̀mú kọ̀ jàǹpátá láti di ipò pàtàkì kan mú nínú ẹgbẹ́ ẹlẹ́yẹ ó pinnu láti mọ báwọn jẹ èérún tó ń jábọ́ sílẹ̀ lórí tábìlì èrò ọkàn rẹ̀ ni pé bí rògbòdìyàn bá dé àwọn àgbà olóṣèlú tí wọ́n jókòó ní ìdí ìkòkò ọbẹ̀ ni wọ́n forí fa ní kété tí ìjọba ológun ti fi ìkéde fi ìpè sóde ni àwọn aráàlú tún ti ń múra láti dìbò fún ẹgbẹ́ tí ọkàn wọn ń fẹ́ Àmọ̀rí ti bẹ̀rẹ̀ sí náwó bíi ẹlẹ́dà ọ̀kẹ́ àìmọye ènìyàn tí wọ́n sọ pé àwọn ò jẹ́ fi ìbùjóná mọ́ ni wọ́n gbà pé ìlérí wọn wọ́n gbà pé Àmọ̀rí tí àwọn ọmọ ẹgbẹ́ fà kalẹ̀ láti díje fún ipò ààrẹ yóò wúlò ju Àmọ́dù tí àwọn ará ìlú kẹ̀yìn sí lọ. lọ́nà kejì ọ̀gá àìmọye àwọn aráàlú ló ti pín owó fún Àmọ̀rí kò déédéé ṣe bẹ́ẹ̀ ó mọ̀ pé ẹni a bá fẹ́ pajẹ bíbọ̀là kọ́kọ́ bọ̀ gbogbo àwọn ènìyàn tí wọ́n ń sọ pé ẹgbẹ́ alágbọ̀n tí ọbẹ̀ làwọn ṣe àkóso rẹ̀ ni àwọn ó dìbò fún yí ìpinnu wọn padà ńgbà tí wọ́n rí owó ẹni Àmọ̀rí ìbáàkó lẹ́yìn tó bá ti wọlé ìbò tí àwọn ará ìlú sì múra sílẹ̀ fún ní èrò tí ó ń lọ nínú ọkàn Àmọ̀rí ní gbogbo àkókò náà Fúnmilọ́lá ń ṣe àkíyèsí wọléwọ̀de àwọn ènìyàn kan pẹ̀lú ọkọ rẹ̀ ó ti bá Àrẹ̀mú sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àti ìkìlọ̀ pé kọ́mọ̀sí òṣèlú ṣùgbọ́n etí ikún lọ́kọ sí gbogbo ìkìlọ̀ náà ńgbà tí ó dàbẹ̀ ni pé ìkìlọ̀ ìyàwó rẹ̀ ń di lemọ́lemọ́ ó jẹ́ òun fún un ó fẹ̀jẹ̀ sínú tutọ́ funfun sóde jíjẹ́ òun rẹ̀ yìí fi Fúnmilọ́lá lọ́kàn balẹ̀. ajá tí yóò sọnù kì í gbọ́ fèrè ọdẹ bó tilẹ̀ jẹ́ pé Àrẹ̀mú ti pinnu pé òun ò ní ṣòṣèlú mọ́ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ló máa ń gbẹ̀bùrú lọ sí ìpàdé ẹgbẹ́ wọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó náírà tí àwọn ọlọ́lá tó wà nínú ẹgbẹ́ ẹlẹ́yẹ ń gbà gbé kalẹ̀ ní ọjọ́ tí ìpàdé ẹgbẹ́ bá wá ti wáyé ní owó Àrẹ̀mú lójú kí wọ́n tó kúrò ní ìpàdé ni wọ́n ti pín owó náà fún àwọn tí ẹnu wọn tólẹ̀ ní agbègbè kọ̀ọ̀kan láti wá àwọn èèyàn tí yóò dìbò fún wọn
owó kò wọ́n Àrẹ̀mú ní gbogbo àkókò yìí. Àwọn ọmọ ẹgbẹ́ ẹlẹ́yẹ ṣe àkíyèsí wíwá sí ìpàdé Àrẹ̀mú kò ṣe déédéé mọ́. Wọ́n ṣe ìpàdé wọ́n sì pinnu láti sọ ọ́ di bàbá ìsàlẹ̀ wọn. Àkíyèsí tí àwọn ọmọ ẹgbẹ́ ṣe nípa rẹ̀ ni pé ó mú wọn ṣe ìpinnu yìí. Àrẹ̀mú jẹ́ alóyin létè, ọmọ bá ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ ní ọ̀nà tí yóò fi yí ọkàn ẹni padà. Ní àkókò ìgbà tí ó bá dìde sọ̀rọ̀ láàrin àwọn ẹgbẹ́ ni ó máa ń sọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ di èrò òwòrán. Gbogbo ìfun àti ẹ̀dọ̀ ọ̀rọ̀ ni ó máa ń tó kí ó tó fa kò mú òkun yọ. Ẹlòmíràn á wò ó títí ìtọ́fì kan sílẹ̀ lẹ́nu rẹ̀. Bí Àrẹ̀mú ṣe ń fi igbá wé igbá ni yóò máa fi àwo wé àwo. Ẹnu rẹ̀ tólẹ̀ láàrin ìlú. Àfẹni tí kò bá fẹ́ mú ni kò lè bọ́ sínú pàkúté rẹ̀ nínú ọ̀rọ̀ òṣèlú. Ní òwúrọ̀ ọjọ́ kan lẹ́yìn ìròyìn aago 9, àwọn ọkùnrin 3 kan wọlé dé. Wọ́n bá Fúnmilọ́lá tó jókòó lọ́ọ̀dẹ̀. Wọ́n kì í wọ́n sì béèrè ọkọ rẹ̀. Bí Àrẹ̀mú ti gbọ́ wọn, ó sáré yọjú sí ọ̀dẹ̀ láti inú pálọ̀. Ó kí àwọn àlejò rẹ̀ ó sì sọ pé kí wọ́n wọlé. Bí wọ́n ti jókòó ní Dẹ́rìbígbé, Gbádégẹṣin àti Tìmú sáré dìde. Wọ́n dọ̀bálẹ̀ gbalaja níwájú Àrẹ̀mú. Lẹ́yìn tí wọ́n dìde jókòó, Adéríbigbé dìde. Ó kọjú sí Àrẹ̀mú, ó ń sọ̀rọ̀ ní bàbá wa. Ọ̀rọ̀ kan la wá bá yín sọ. Ó ti tó bí ọjọ́ bíi mélòó kan tí àwọn ọmọ ẹgbẹ́ ẹlẹ́yẹ ti ń fẹ́ fi ọ̀rọ̀ náà lọ yín, ṣùgbọ́n a ò mọ ìhà tí ó kọ sí ni a ṣe dákẹ́ títí di ọjọ́ òní. Ẹgbẹ́ ní ká sọ fún yín pé gbogbo ọmọ ẹgbẹ́ ti panu pọ̀ pé kí a sọ yín di bàbá ìsàlẹ̀ ẹgbẹ́ wa. Wọ́n fi kún un pé kí a gbọ́ ìsìbọ̀ lẹ́nu yín. Ní àkókò tí Adéríbigbé àti àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ ń bá Àrẹ̀mú sọ̀rọ̀, ara Fúnmilọ́lá ò balẹ̀ rárá. Ṣe ló ń lọ sókè sódò bí ìlẹ̀kẹ̀ ìdí àtiró. N kò ṣe sáàrà bí ègbé. Ó ti mọ ohun tí wọ́n bá wá sí ọ̀dọ̀ ọkọ rẹ̀. Fúnmilọ́lá ò jàǹpátá rárá láti ṣe ìwádìí lọ́wọ́ ọkọ rẹ̀. Lẹ́yìn tí àwọn àlejò náà lọ tán, ìtòrò lọ́kàn rẹ̀ ni pé bí ọkọ òun bá fẹ́ràn òun tí ó sì gba ọ̀rọ̀ tí òun bá a sọ, ó yẹ kí ó lè fi àṣírí ọ̀rọ̀ náà hàn òun. Ìrònú bí Adéríbigbé àti àwọn tí ó kó wá sí ilé rẹ̀ sì dọ̀bálẹ̀ gbalaja ní iwájú rẹ̀ lóró títí tí ilẹ̀ fi ṣú. Lọ́nà kínní, Adéríbigbé àti Gbádégẹṣin jù ú lọ lọ́jọ́ orí. Ọmọ ẹ̀yìn léńjẹ lòun tó jẹ́ sí Tìmọ́ tí í ṣe ẹnì kẹta wọn nínú ọ̀rọ̀ òṣèlú. Ohun tí ó ṣókùnkùn sí Àrẹ̀mú ni pé ìdọ̀bálẹ̀ kì í ṣèwà, ìtajẹ là ń wá. Ní òru ọjọ́ kan náà ni Àrẹ̀mú gun ẹṣin lójú àlá. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó lọ ní ẹ̀gbẹ́ ọ̀nà. Wọ́n na àsíá sókè, wọ́n sì ń ké kábíyèsí kábíyèsí. Ó ń retí àwọn àlejò rẹ̀ láti wá gba èsì ọ̀rọ̀ tí wọ́n bá a sọ. Ni ó rántí àlá tí ọlá mo máa tiẹ̀ gbá yìí o. Adéríbigbé, Gbádégẹṣin àti Tìmú dọ̀bálẹ̀ fún mi. Wọ́n pè mí ní bàbá. Àwọn ọmọ ẹgbẹ́ ẹlẹ́yẹ ń bẹ̀ mí pé kí n wá sí bàbá ìsàlẹ̀ ẹgbẹ́ àwọn. Àlá tí mo tún lámọ́jú ó tún ṣe wẹ́kú pẹ̀lú ìṣẹ̀lẹ̀ náà. Bẹ́ẹ̀ ni kì í ṣe Fúnmilọ́lá ló fẹ́ bẹ́gidé náà oríire mi báyìí. Ìfàkísà wọlé ti ni ká tún sọ́nù. Bó bá tún ṣe rátìràtì kan wọ́n jẹ́wọ́ fún un. Fúnmilọ́lá wọ pálọ̀. Ó bá ọkọ rẹ̀ lórí àga onítìmùtìmù gan. Ó ka ẹsẹ̀ méjèèjì lé orí ara wọn ní orí tábìlì tó wà níwájú rẹ̀. Ó gbé ọwọ́ òsì lé ọwọ́ àga, ó fi ti ẹ̀rẹ̀kẹ́ òsì. Fúnmilọ́lá kí ọkọ rẹ̀ kú àárọ̀, ṣùgbọ́n imú ló fi dá a lóhùn. Ó sún ọ̀kan nínú àwọn àga tó wà nínú pálọ̀ sí ọ̀dọ̀ ọkọ rẹ̀. Ó jókòó, ó sọ̀rọ̀, ó ní, bàbá Àjàgbé, kí làwọn ọ̀rẹ́ yín tún wá sí lọ́dọ̀ yín lánàá? Àwọn wo ni? Àwọn olóṣèlú tí wọ́n wá sí ilé wa. Kí ló dé tó fi ń béèrè? Mo fẹ́ mu tí wọ́n wá fún ni, kí lọ́kàn bẹ́ẹ̀. Ṣé ẹ mọ̀ pé mo ti ń kìlọ̀ fún yín? Bẹ́ẹ̀ ò bá gbàgbé, ẹ ti sọ fún mi pé ò ní ṣòṣèlú mọ́. Kí ni mo tún rí wọn tí wọ́n á ṣe lánàá yẹn? Ohun tá ò bá ní jẹ, a kì í fi rún mú o. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní oríṣiríṣi ọgbọ́n tí wọ́n fi ń dẹkùn mú ènìyàn? Ẹ jẹ́ lọ ṣọ́ra fún wọn. Fúnmilọ́lá fẹ́ mọ́ ìtì ìdákẹ́ ọ̀rọ̀ nígbà tí ọkọ rẹ̀ kígbe máa pé para tí ó ní, bàbá Àjàgbé, àsóòtọ́ lọ̀rọ̀ nu Bíbélì. Bí ó ti wà ní àtètèkọ́ṣe bẹ́ẹ̀ ni yóò wà láéláé. Wọ́n náà sáré kà nínú Bíbélì pé Éfà ló kó bá Ádámù nínú ọgbà Édẹ́nì. N ò ní gbà ọ́ láàyè láti pọ́nrí ayọ̀ mi dànù. Ọlọ́run ti fara hàn mí lójú oorun. Ó dá mi lójú pé nínú ètò òṣèlú ẹlẹ́ẹ̀kejì yìí
tí wọ́n sì ti lù. Bí mo bá lówó ọ̀hún tán mo bá fún ọ kọ̀ọ̀kọ̀ sílẹ̀ jọ̀wọ́ parátìrà tí wọ́n yẹn tì kọ́ mọ́ bàrí pupa ojú mi. Àrẹ̀mú ń fi òfé kọrin pé ire tèmi á dé ayọ̀ tèmi á kún gbogbo ọjọ́ ni yóò rí wọn ò parapọ̀ wá bá mi yọ̀ o. Fúnmilọ́lá dìde níwájú ọkọ rẹ̀ láti ìgbà náà ni ò ti pín pẹ́kẹ́ lórí ọ̀rọ̀ náà mọ́. Àrẹ̀mú náà wá fi ọ̀rọ̀ òṣèlú ṣeré mọ́ láti ìgbà tí àwọn ọmọ ẹgbẹ́ ẹlẹ́yẹ ti ṣèlérí láti sọ di mínísítà epo rọ̀bì lẹ́yìn tí ó ti di bàbá àṣàlẹ̀ ẹgbẹ́ wọn. Báyìí la parí orí kejì ìwé náà. Òfò ẹ̀mí ò ní sẹ́nì kọ̀ọ̀kan wa. Orí kẹta láti tẹ̀ síwájú láìpẹ́. Àkọlé tí ń bẹ ń bẹ ẹlẹ́yà ni ọtí wáìnì. Ẹ má gbàgbé tẹ́ bá bá polówó ọjà pàdé lórí ìkànnì yìí àti àwọn ìkànnì Awíkonko tó kù ẹ má fòkó lórí ẹ̀ kó lè jẹ́ àǹfààní fún mi lónìí tàbí lọ́jọ́ iwájú. Bákan náà ẹ rí i dájú pé ẹ subscribe sí channel yìí láti mọ rí àmì nígbà tá a bá tún fi ìwé aládùn míì síbí yìí tàbí àtẹ̀lé eléyìí tá à ń ṣe lọ́wọ́ yìí. Bí bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní parun, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì bí omi àfòwúrọ̀ kan àjùwà